bọ́dún bá ní láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí ògbè ó tó yẹ ká bọ́ lọ́jọ́ ìbíyọ̀ gbígba ọpẹ́ Funmilayo aya Káyọ̀dé Ọlásùpọ̀ tá a bá ń bá yín yọ̀ nígbà ìgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé oore tádá ni wáyé ṣe láyé yín ò kéré rárá ẹ kú ọdún ẹ kú àṣeyẹ ara pápá là bẹ́tu ibi gìjàgìjà là bẹ́kùn òjòjò oníṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá ń le Àṣàkẹ́ àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin adùnbárìn má tòṣì aṣíwájú rere tí ò ní wálẹ̀ láéláé obìnrin takuntakun nínú re ẹ ò ní bá wọn nájà wérewére ẹ ò ní fàìsàn lògbà láṣẹ Ìdùmarè olórí láàfin Káyọ̀dé mọ́mísí Rẹ̀mídé ibùjókòó rẹ̀ ò ní burú fún ọ Àṣàkẹ́ òdìlé àwọn bàbá tó bí yín lọ́mọ mo ní sábàdà ni ẹ lò fún modakeke ló ti wá ọmọ modakeke Akoraye ogun tẹ̀lúdó akíkanjú lójú ogun ẹ̀yin lọ́mọ arógun má sá arógun má ṣojo ogun so wá pọ̀ ní modakeke ilé ẹyẹ oko ọmọ fọhùn bí èèyàn lé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ gbàgbà tí ń gbára alé tí ń gbára oko ẹ̀yin lọ́mọ omi tiẹ̀ rẹ̀ tí ń gbàgbára lọ́wọ́ àṣebi ọmọ ẹyẹ gbẹ̀mí náà délé ọmọ àfìdè ìjìnlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú oko Funmilayo ẹ̀yin lọ́mọ ajófìjàgbòde bíjà ò sí mọ́ a ó lọ tẹ̀lú ìdákẹ́jẹ́ dúró ogun ò ní gbóná títí tí kọ́ máa Akoraye wálé nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ni kórí jẹ́ ẹ̀ṣọ̀pọ̀ ọdún láyé gbogbo ẹbí Ọlárẹ̀wájú Buraimọ̀ ni máa kìyìn gbèjègbèjọ wọn ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ Bukola aláṣẹ jóbù pẹ̀kú ọdún ó pẹ́ ṣeun ẹ kú ìfọmọnìyàn ṣe Bukola said and I quote thanks for being a wonderful and caring sister ẹ ti ṣọdún yìí nínú àlàáfíà ẹ ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìlera pípé ìfọkànbalẹ̀ ọlá ńlá tó ń ta ìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ẹ ó dàgbà bí ará òrọ̀ ẹ ó fọwọ́ pa ó gbúrúgbú ẹ ó fèrègì jóbi tuẹ̀tuẹ̀ Funmilayo aya Ọlásùpọ̀ happy birthday to you ma long life and prosperity.